Alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní sáà kẹta ọ̀sẹ̀ kejì akẹ́kọ̀ọ́ èdè Yorùbá Yorùbá dùn lédè lẹ́nu gbogbo dúníyàn. Orúkọ mi ni ọmọ ọ̀kẹ́ owó aya Ọláònípẹ̀kun. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní ìkànnì YouTube mi yìí ìdánilẹ́kọ̀ọ́ lórí èdè Yorùbá òun ni a máa ń ṣe, àti wípé ìlànà ìkẹ́kọ̀ọ́ èyí tí ìjọba fọwọ́ sí òun là ń tẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé ní mẹ̀lọmẹ̀lọ. Ìwé ìlànà ìkẹ́kọ̀ọ́ èyí tí ìjọba yàn òun la fi ń ṣe ìlànà ìkọ́ni lórí YouTube yìí. Ẹ máa darapọ̀ mọ́ wa nípa títẹ àmì ìdarapọ̀mọ́ tí àwọn olóyìnbó ń pè ní subscribe button. Ẹ ṣeun mo dúpẹ́ bẹ́ ẹ ṣe ń tẹ̀ ẹ́, àti àmì wípé ẹ fẹ́ràn ìkẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ń pè ní like button. Ẹ ṣeun mo mọ rírì yín bẹ́ẹ̀ tí ń tẹ̀ bákan náà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọmọ ọ̀kẹ́ owó aya Ọláònípẹ̀kun. Èdè Yorùbá èyí tó jẹ́ lítírésọ̀ èdè Yorùbá ipa ti lítírésọ̀ fún alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní sáà kẹta ọ̀sẹ̀ kejì. Orí ọ̀rọ̀ àgbéyẹ̀wò iṣẹ́ sáà kejì. Ìpín sísọ̀rí àgbéyẹ̀wò iṣẹ́ sáà kejì. Èròǹgbà ìdánilẹ́kọ̀ọ́. Ní òpin ìdánilẹ́kọ̀ọ́, akẹ́kọ̀ọ́ yóò lè àkọ́kọ́ yẹ àwọn ẹ̀kọ́ sáà kejì wò dáadáa. Ìkejì, dáhùn ìbéèrè abẹ́ àyẹ̀wò náà. Ìyẹn túmọ̀ sí wípé lẹ́yìn tí a bá parí àyẹ̀wò ìkẹ́kọ̀ọ́ yìí, akẹ́kọ̀ọ́ yóò lè dáhùn àwọn ìbéèrè tí ó tẹ̀lé. Ìmọ̀ àtẹ̀yìnwá. Àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn kókó ẹ̀kọ́ náà lórí literature ní sáà kejì tí ó kọjá. Wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ka literature nínú èdè Yorùbá yìí ní sáà kejì tí ó kọjá. Ìgbésẹ̀ ìkọ́ni ní kíkún literature. Àyẹ̀wò iṣẹ́ sáà kejì lórí literature. Olùkọ́ ṣe ìsọníṣókí gbogbo àwọn kókó ẹ̀kọ́ iṣẹ́ sáà kejì lórí literature fún ìránnilétí àwọn akẹ́kọ̀ọ́ ní ṣísẹ̀ntẹ̀lé láti ìbẹ̀rẹ̀ sáà kejì títí dé ìparí. Olùkọ́ ṣe àlàyé ráńpẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn orí ọ̀rọ̀ iṣẹ́ sáà kejì lórí lítírésọ̀. Ìtẹ̀síwájú ìkọ́ni ní kíkún literature. Ọ̀sẹ̀ òun la tò sí ẹgbẹ́ kìíní yìí. Ẹgbẹ́ kejì, àwọn orí ọ̀rọ̀ tí a ó máa yẹ̀wò níkọ̀ọ̀kan èjèèjì òun la gbé sí ẹgbẹ́ kejì. Orí ọ̀rọ̀ fún àgbéyẹ̀wò ìsọníṣókí lórí wọn. Ó túmọ̀ sí wípé akẹ́kọ̀ọ́ yóò máa tẹ́tí lélẹ̀ bí olùkọ́ ti ń ṣe ìsọníṣókí orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ní ìpele àkọ́kọ́ tí ẹ̀ ń wò yìí,
ọ̀sẹ̀ karùn-ún àkọ́kọ́ ní sáà kejì tí ó kọjá òun ni a tò síbí. Ọ̀sẹ̀ márùn-ún àkọ́kọ́ òun ni a tò sí ibí. Ìtẹ̀síwájú ìkọ́ni ní kíkún literature láti ọ̀sẹ̀ kẹfà sí ọ̀sẹ̀ kẹwàá òun ni ó wà níhìn-ín. Àwọn orí ọ̀rọ̀ tí a ṣe àgbéyẹ̀wò níkọ̀ọ̀kan ni ó wà níbẹ̀. Ní ọ̀sẹ̀ keje a lọ fún ìsinmi ìdajì sáà kejì. Ìyẹn ní ọ̀sẹ̀ keje a lọ fún ìsinmi ìdajì sáà. Ojú ìwòran yìí iṣẹ́ láti ọ̀sẹ̀ kẹfà sí ọ̀sẹ̀ kẹwàá òun ni olùkọ́ yóò máa ṣe ìsọníṣókí lórí wọn. Ìtẹ̀síwájú ìkọ́ni ní kíkún literature láti ọ̀sẹ̀ kọkànlá títí dé ọ̀sẹ̀ kẹrìnlá òun ni ó wà ní ojú abala tí ẹ̀ ń wò yìí. Ohun kókó mẹ́rin òun ló wà ní ibẹ̀. Ibẹ̀ náà ni wọ́n ti ṣe ìdánwò sáà kejì. Àsìkò wa tó wà yìí lẹ́yìn tí olùkọ́ ti ṣe ìsọníṣókí gbogbo àwọn kókó ọ̀rọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ní sáà kejì. Wọn yóò ṣe iṣẹ́ kíláàsì lórí àwọn orí ọ̀rọ̀ tí wọ́n ti ṣe ìránnilétí fún wọn ní ṣókí. Ìbéèrè 5 ni iṣẹ́ kíláàsì wọn ló jẹ́ ìbéèrè 5. Olùkọ́ yóò kọ àwọn ìbéèrè náà sí ojú pátákó. Àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe iṣẹ́ kíláàsì náà sí inú ìwé wọn. Lẹ́yìn èyí, wọn ó gbé ìwé wọn lọ bá olùkọ́. Olùkọ́ yóò buwọ́ lù ú, yóò sì ṣe àtúnṣe iṣẹ́ yìí sí ojú pátákó. Akẹ́kọ̀ọ́ yòówù tí ó bá kùnà nínú èyíkéyìí iṣẹ́ rẹ̀ yóò ṣe àtúnṣe. Àsìkò wa tó wà yìí fún iṣẹ́ àṣetiléwá. Iṣẹ́ àṣetiléwá. Ìbéèrè 2 òun ni olùkọ́ yóò kọ fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ àṣetiléwá wọn. Olùkọ́ yóò kọ ìbéèrè méjèèjì sí ojú pátákó. Àwọn akẹ́kọ̀ọ́ yóò kọ sínú ìwé iṣẹ́ àṣetiléwá wọn. Wọn ó sì ṣe wá láti ilé. Ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ti tẹ́tí sí mi. Ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ àmì ìdarapọ̀ mọ́ ìkànnì YouTube mi yìí kó lè máa tẹ̀síwájú sí i, àti àmì wípé ẹ fẹ́ràn ìkẹ́kọ̀ọ́ yìí tí àwọn olóyìnbó ń pè ní subscribe button and like button. Ẹ ṣé mo dúpẹ́. Mo gbé òṣùbà ràbàǹdẹ̀ fún yín bẹ́ẹ̀ tí ń bá mi tẹ subscribe button àti like button. Níhìn ni a ó ti dánu dúró fún ọ̀sẹ̀ kejì sáà kẹta iṣẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní ti ẹ̀ka literature. Ẹ ṣeun, àdúpẹ́, a mọ rírì yín nítorí wípé ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí iṣẹ́ yìí máa tẹ̀síwájú ní gbogbo ìgbà. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ fetí sí gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí olùkọ́ ti ṣe fún yín. Níwàyí o, ẹ ti ṣiṣẹ́ takuntakun. Ẹ jẹ́ kí a jọ kọ orin ìmóríyá. Bàtà mi á dún kó ká. Bàtà mi á dún kó ká tí ń bá kàwé mi. Bàtà mi á dún kó ká.